Agégingbó. Ìṣọ̀kan Àbẹ́yè. Agégingbó. Ìṣọ̀kan Àbẹ́yè. Orúkọ yín ti jẹ́? Èmi ni Àmínà Raif tí gbogbo èèyàn mọ̀ ní Ẹlẹ́dàmọ́sùn. Ẹlẹ́dàmọ́sùn. Bẹ́ẹ̀. Ọ̀pẹ́rẹ́tọ̀ ni yín ni? Méjèèjì náà ni. Gégi ni yín ni? Alálàmọ́lẹ̀ ni mí. So bàbá mi ni ọ̀pẹ́rẹ́tọ̀. Tó sì jẹ́ pé gbogbo àwọn tó jẹ́ ẹ̀gbọ́n mi àtàbúrò mi ọ̀pẹ́rẹ́tọ̀ ni gbogbo. Igidọlá ni, Igidẹbí ni, igi ni gbogbo iṣẹ́ igi gbogbo yín sìn nínú ẹbí yín. Sẹ́yìn náà gbé ẹ̀rọ rí? Mo gbẹ́rọ rí. Mo gbẹ́rọ rí dáadáa ni. Nígbà tá a fi wà ní ọmọge ṣùgbọ́n. Igi wo lẹ jọ́ tẹ ọkọ̀ gbẹ́rọ? Igi wo lẹ fi gé? Ṣé ẹ rí wọ́n ti gé igi ń kalẹ̀. Wọ́n ti ń là ní 2 by 6. Wọ́n ti gé owó. Wọ́n ti wó. Wọ́n ti ń là ní 2 by 6. Mo wá gba ẹ̀rọ lọ́wọ́ ẹ̀gbọ́n mi tí wọ́n bá ti gé tán bá wọ́n gbẹ́rọ fún mi. Ẹlẹ́yà máa là. Pé ọya kémi náà dán wò. Ẹ sì máa rí là. Mo máa rí là ṣùgbọ́n iṣẹ́ tó le ni kì í ṣe sí obìnrin. Ni òjé kó bí ọ̀pọ̀ ń bẹ. Gbogbo nǹkan tó bá ti lé ẹ mọ̀ pé kì í ṣe sí obìnrin. Pé iṣẹ́ ọkùnrin ni. Ẹni tó fà á ni wípé tí ò fi ṣe sí obìnrin ni pé ṣe mọ̀ wípé obìnrin ó bímọ. Ọ̀pá anú sílẹ̀ yóò fi fa nǹkan. Tí òjé kó bí o. Ọkùnrin náà bímọ. Wọ́n yàtọ̀ síra wọn. Ó yàtọ̀ síra wọn. Ó yàtọ̀. Kí wá làwọn àrírí yín nídìí iṣẹ́ igi gígé yìí? Ìrírí kọ́lọ̀ mọ́. Torí lè lọ jẹ́ part 2 yín. Ọlọ́mọ dáyàn láàmú. Àmín láti gbọ́ rí. Kò sí bí kéèyàn mẹ́rọ lóko, kéèyàn mẹ́lẹ́rọ lóko, ká fẹ́ gégi kan. Ọlọ́run tí ọ̀wọ̀ bá ti wà lára èèyàn, Ọlọ́run ọmọ ilẹ̀ kó yàn yọ. Kò ní sí pé èèyàn ó rí dààmú púpọ̀. Torí pé iṣẹ́ ohun tẹ́ bá ti fẹ́ ṣe, Ọlọ́run bá ti kádàrá pé kọ́wọ́ wà lára èèyàn láti lé. Èèyàn tí ó fi jẹ́ pé bóyá igi ó wò lúyìn àbí yóò wò ẹlẹ́lẹ́rọ tẹ mú àbí yóò wò lọ́mọ kan. Nǹkan kan yàtọ̀ lẹ́ǹdì. Oògùn ọ̀wọ̀ làwọn dádì yín kọ́kọ́ ṣe sí yín lára. Bẹ́ẹ̀ni tí ó fi jẹ́ wípé èèyàn ò ní ríṣẹ́ ń ṣe débi pé nǹkan kan ṣẹlẹ̀. Àwọn igi wo lẹ lọ gé kíkan bí báyìí tó ṣẹlẹ̀ lọ́rùn rè ẹ sọ ẹ tó bọ́ sórí mi. Ìgbà tá a lọ sí Igbó Olóògùn. Igbó Olóògùn. Bẹ́ẹ̀ni. Kan náà. A lọ gé igi ńbẹ̀. Irú igi wo? Mo lọ gé ìrókò. Ìrókò Igbó Olóògùn. Igi tí mo gé ńbẹ̀ pọ̀. Ṣùgbọ́n ìrókò òun ló jẹ́ ní tí mo lè sọ wípé ó fẹ́ dà wá láàmú díẹ̀. Ìgbà tá a dé bí ìrókò ọmọ ẹlẹ́rọ tó bá mi gé bí mo ṣe kọ́kọ́ mú débẹ̀ ìrókò mú un lójú wá ní ẹ jẹ́ àkọ́kọ́ gé igi yìí. Mo ní mọ̀ jẹ́ àkọ́kọ́ gé bí àwa náà la ní gbogbo rẹ̀. Tí wọ́n bá sì ti jẹ́ igi tó ṣe é bù báwọn làwọn ẹlẹ́rọ kọ̀ọ̀kan fẹ́ gé. Tí wọ́n bá ti gé tán tí àwọn ẹwẹ́ rẹ̀ kan bá ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ò ní fẹ́ ṣiṣẹ́ mọ́. Mo ní àní gégi yìí nísìnyí ó dìgbà tá a bá ń lọ ilé ká tó gé. Ìgbà tó wá tó jọ́ kẹta tá a dóko náà là ń sùn. Inú igbó yẹn lẹ ń sùn. À ń wá ojú àbà wá sùn. Ìgbà tó dijọ́ kẹta tí mo mọ̀ pé iṣẹ́ ti fẹ́ parí nígbò dírọ̀lẹ́ ọjọ́ mo ní ọ̀yá yá lọ. Kì í ṣe inú rìsáàfù ni igi ń wà o. Kì í ṣe rìsáàfù. Lókà. Lókà ni. Mo wá ní pé kó já lọ gé àbá lọ. Ọlọ́run ló ní kó jẹ́ wípé a ti parí pé bóyá a ti parí iṣẹ́ tí ò jẹ́ sọ wípé kó jẹ́ pé igi ni. Ó fi bẹ̀rẹ̀ iṣẹ́. Kó fi bẹ̀rẹ̀ iṣẹ́ àbámọ́ rí iṣẹ́ kankan sí. Ó dédi ẹ̀rọ títí ń ṣiṣẹ́ látàárọ̀ síná kò sí. Sórí ìrẹ́ ọ̀dàrú ọ̀fẹ́ ṣiṣẹ́ yòókù gì yí ọkọ̀ ò ní fún o. Ọkọ̀ láti ti pè látọ̀yọ́ títí ń bọ̀ yìí o. Ó ní yóò sì. Bá mu kò sí. Fẹ́ epo sí kinní lójú kó o sínà rẹ̀. Ó ní ẹbí ẹ rí i pé náà ló ń ṣe. Mo bá gbá kó orin ṣe ọ̀yá. Mọ̀ tú. Tí bá mú un ní ìsìn yá mọ́. Ó tú ó ṣiṣẹ́ nǹkan kan ò fọ́ bí ẹ̀rọ yìí. Mo bá ní kó tú ẹ̀rọ kó tú gbogbo kinní rẹ̀ ká tiẹ̀ fi yẹn ṣá tú
àti ẹnjìníà rẹ̀ níwọ̀nba tá a mọ̀ ọ́n sí ọba dì mọ́ ọba síná láti ibi tá a ti gbé ẹ̀rọ kúrò ní ìdí igi àti gbé síbi tá a gbé fún un pé ká tú ká fi yẹn tó bá mú ọba síná iná bá sí a gbégi sí gbẹ̀rọ sí ẹnu kínní iṣẹ́ ńlá gì yìí ẹ̀ẹ̀kan náà báyìí bọ́ọ̀lù kan fọ́ ní para. Òun ní jẹ́ bọ́ọ̀lù. Blọ́ọ̀kù. Blọ́ọ̀kù. Ọ̀fọ́. Blọ́ọ̀kù ẹ̀rọ. Bẹ́ẹ̀ ni. Ẹ̀rọ nọ́ọ̀kì. Ọlọ́run ṣeun iṣẹ́ dúró báyìí. Mo ní iná nígbà tó ń pé ká kọ́kọ́ mọ̀ bọ́ǹdì rẹ̀ ká kọ́kọ́ mọ̀ bọ́ǹdì rẹ̀. Sọ fún ọ. Ọ wá ń sọ wípé igi yìí ó sì mú mi lójú á sì là mo ní ṣùgbọ́n kò lè jó nìmọ̀ ilẹ̀ sásù wa ń bẹ́. Ẹ̀rọ kalẹ̀ gbé wa kú. Àwọn ọlọ́kọ̀ náà sá dé bá wa wọ́n dé bá wa ń bẹ́ débi pé ilẹ̀ sù wa lè ṣiṣẹ́ míì mọ́. Ìgbà táwọn ọlọ́kọ̀ dé tí wọ́n di pé ẹ̀ tí ẹ̀ tí ì ṣe kínní nǹkan aṣáṣiṣẹ́ tí a bá lọ. Ìgbà tá a wá padà wá kó igi tá a fi lẹ̀wọ̀n mi wo kúrò ń bẹ́ mi tèmi náà kúrò ń bẹ́ láti mọ́ láì mi ẹlẹ́rọ mi náà sì kúrò ń bẹ́ láti mọ́ ṣiṣẹ́. Igi nìkan náà ló sì kù ní ẹgbẹ́ ẹbẹ̀ já kọ́kọ́ lọ là tá a bá ti là tán á kàn bọ̀ sí ìrọ̀lẹ́ la fi wọko oníjọ́ tá a kọ́kọ́ lo oko a ti lérò wípé àní ṣiṣẹ́ kankan ọjọ́ kejì là á jì bọ́ bí iṣẹ́ ṣùgbọ́n torí igi la fi wá ko nírọ̀lẹ́ pé ká kọ́kọ́ fi igi ṣiṣẹ́ bá dóko bá gbé ó kíkì ẹ̀rọ ó gbé kìnní sí ó tún di para. Kí ló tún ṣẹlẹ̀? O ti gbọ́dọ̀ jẹ búlọ́ọ̀kù. Búlọ́ọ̀kù tó fọ́. Mo ní wàhálà ti dé o. Àbáwọn tí wọ́n ṣe búlọ́ọ̀kù àwọn ẹ̀rọ ọ̀hún sí dáa. Ó ní ó láàfin igi yìí lẹ̀ ó là wá ní ìlàgì yìí ó là ní ìlà. A bá gbẹ̀rọ lọlé níjọ́ kejì a lọ nírọ̀lẹ́ tá a ti ní lẹ́mìí pé a bá ṣiṣẹ́ tán gbọ̀ngàn akíndóde yóò sí nǹkan kan ẹ̀rọ bàjẹ́ ni ṣé láàárọ̀ yìí a lè sọ pé láàárọ̀ yìí kọ́ torí ìrọ̀lẹ́ àwọn àdáníyàn pa àṣìṣe náà tẹ́lẹ̀ láàárọ̀ yìí náà ni kódà àti ìṣiṣẹ́ kankan àbá tẹ̀rọ sí àṣẹ. Ìgbà tá a wà ń bọ̀ àwa gbẹ̀rọ méjì lọ́wọ́ ṣe mọ̀ wípé iṣẹ́ wa a ti wò wípé ìjọ́ kan tá a fi ṣiṣẹ́ o ti kọ́kọ́ mú wálẹ̀ ó ti léètì ìjọ́ tá a fẹ́ lò a bá gbẹ̀rọ méjì a bá gbé lọ́wọ́ nígbà tá a dóko ní ìjọ́ kejì a bá lọ bí igi mi a lọ là nígbà tá a ṣiṣẹ́ nǹkan ẹ̀rọ méjì la gbé lọ́wọ́ a ṣiṣẹ́ kolẹ̀ méjèèjì ṣiṣẹ́ kolẹ̀ ìgbà tó di ìjọ́ kejì tá a ti rí wípé a ti parí iṣẹ́ àwa padà síbi igi náà àrígi ń gé o àgégi àgé o kí ló tó ṣẹlẹ̀ ń bẹ̀? àfilẹ̀ ni bọ́ọ̀lù ni búlọ́ọ̀kù náà lọ tún fọ́. Búlọ́ọ̀kù ẹ̀rọ méjèèjì. Ọ̀fọ̀ ni o àgégi di bí mo ṣe ń sọ tẹ́lòmíì bá gé lókun àgé. Igi ń bẹ níbo ológun dọ̀la. ń bẹ tẹ́lòmíì bá gé mọ́ ṣùgbọ́n àwa àgé. Ṣé a lè gé ká ẹ má mọ̀? Nígbà táwọ̀ tí èsè tá a bá ti ṣiṣẹ́ ní ìsinyìí tá a bá ti rí táwọ̀ ó mú inú gbò tá a bá ti àárín ọdún mẹ́ta tún lè mọ́dé bẹ́ẹ̀ mọ́ tá a bá rí tá a mú un bẹ́ẹ̀. Àgégi wọn. Igi ń wìn nìyí. Ó ń wìn ní wa ṣùgbọ́n ó tẹ́ wa lọ́rùn bó ṣe ń wìn ní wa torí igi mi mọ̀ bẹ báwọn. Ó sì fọ́ ẹ̀rọ mẹ́rin. Ẹ̀rọ jẹ́ mẹ́rin tó fọ́. Tó fọ́. Igi mi mọ̀ bẹ báwọn instead tí fi ń fọ́ ẹ̀rọ ní ìsìn tó wá sí pé ń jọ́ tá a dé bẹ́ẹ̀ tó bá wó pààyàn ẹ mọ̀ pé ju ẹyọ kan láàdé bẹ́ẹ̀ mọ́ àní dé bẹ́ẹ̀ mọ́ instead tá a fi má gidi pé àlàáṣà lagi yìí ṣùgbọ́n yín wọ̀nù wànù tá a bá kọ̀ tá a bá ní àgbè ó ṣeé ṣe ká gè ṣùgbọ́n ó lè mẹ́mìí lọ́wọ́. Ó lè mẹ́mìí lọ́wọ́. tó jẹ́ káwa náà fẹ́ kan gbà fún un. ó ṣe rí ni. Ìrírí yín àkọ́kọ́ nù. Ìrírí yín ẹlẹ́ẹ̀kejì ńkọ́? Ìrírí míì náà tá a tún rí tó jẹ́ tó dùn dáadáa. Bẹ́ẹ̀ni. Igbó ìsáàfù lọ́nà ọ̀nà ìṣẹ̀ǹbáyìí mọ́nà mo gbàgbé ọkọ̀ ọ̀nà ìlú yìí ọ̀nà ìṣẹ̀ǹbáǹsà ni mọ́ ọ̀nà Ṣakí ànídé Ṣakí dàbí ìyá wọlé ẹ̀ láti lọ ṣiṣẹ́ ojú odò là á mọ̀ sùn. Ojú odò. Ojú odò wọ́n ń pe odò ní ìrántí mọ́ bí n bá rántí ń padà sọ odò ń tóbi ṣùgbọ́n ní ẹ̀rùn báyìí là á mọ̀ lọ bẹ̀ẹ̀ náà là á mọ̀ sùn
bí oṣù kan la bá lò nínú igbó náà là á sùn ibẹ̀ náà là á máa sùn tá a bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́. Nígbà ó wá di lọ́sàn-án ọjọ́ kan wọ́n ń lagi wọ́n ní kí n lọ pọnmi wá. Mo wá wò pé odò tá a fi pọnmi náà ni mo bá mú kinní. Ẹ mọ̀ pé èèyàn ó rùkú ni téèyàn bá ń gbẹ́lẹ̀. Rúrùkú tí mo rùkú n tí ò dáa ni mò ń rí. Tí n bá ti nàró tí mo wẹ̀yìn n ní rí n tí mò ń rí mọ́. Kí ló wá lè ṣẹlẹ̀ báyìí? N tún gbalẹ̀ n tún dọ́gbọ́n wo ọ̀nà n tún rí pé n tí mò ń rí yìí ò kì í ṣe n tó dáa. Ó wá mẹ́rù bà mí n bá gbé omi mọ́ n bomi mọ́. Bí kí lẹ̀ ń rí? Àwọn ẹranko tó tóbi ni mò ń rí. Ṣùgbọ́n tí n bá ti wẹ̀yìn ní òfurungbádá báyìí n ní rí wọn mọ́. Àwọn ẹran tó tóbi ni mò ń rí. Ṣùgbọ́n tí n bá ti dìde n ní rí wọn mọ́. Mo wá padà lọ bá àwọn tí wọ́n ní pọn. Èmi ò rómi pọn lódò o. Àwọn ní ẹ gbẹ́lẹ̀ dáadáa ni bóyá kẹ́yìn náà lọ gbẹ́lẹ̀ o. N sọ nǹkan kan fún wọn àfi kú olóko torí tí n bá ti sọ fún wọn iṣẹ́ mi ó bàjẹ́. Wọn ò ní já ríṣẹ́ ṣe mọ́. Odò náà là sì ń sùn. Eré tí mo tún rí nù. Ọjọ́ wo lẹ lè gbàgbé láéláé? Àwọn ọjọ́ méjèèjì náà ń lè gbàgbé. Yàtọ̀ fáwọn eléyìí. Àwọn ọjọ́ méjèèjì tí ń lè gbàgbé náà ni. Àwọn igi wo ni wọ́n á pè yín sí tí kò ṣeé gé? Kò sí o. Lẹ́yìn ẹyọ kan tí táàrí gé. Tó bá kànràn pé ìfi ní gé bóyá èèyàn torí àwọn èèyàn náà máa ń fẹ́ pé tí wọ́n mọ̀ jà sí oko. Pé ó yá Kẹ́hìndé ló ní igi yìí Táyé ló ní ẹ ti rà á lọ́wọ́ Òdògún. Kò sí n tó jọ́ níṣẹ́ wọn ò ní gé. N mọ̀ bí n ṣe ṣe ń tu wọn yàyà ni. Bí wọn ò bá fẹ́ gbowó wọ́n gba nǹkan mi wọ́n sá yọnu débi pé a fi rí igi gé. Ẹni bí wọn ò bá fẹ́ gbowó wọ́n gba nǹkan mi bí ìkẹ́ni. Wọ́n gba nǹkan ìyọnu ni. Ẹ mọ̀ pé ẹlòmíì ó takú pé láṣẹ́ igi wọn yà jẹrà kabẹ̀ ni àní tà níṣẹ́. Tí wọ́n ti pè mí sí ẹ tà ni o. Wọ́n máa tà á. Wọ́n tà. A sì rí gbé. Igi wo ni ẹ gé tó padà ní ìṣòro nígbà tẹ́ kó dé sawmill tọ́jú fún onílé fún àlejò? Mi ò tí ì bá wọn gbé yìí. Igi tí ó bẹ̀rẹ̀ sí ní yọ ẹ̀jẹ̀ nígbà tí wọ́n gbẹ́rọ̀ lé. Èmi ò gé yàn. Igi tí ẹ bá ìyàn ń bẹ̀ àtọbẹ̀ òsíkí. Mi ò bá wọn gé. Tẹ́yìn náà jẹ níbẹ̀. Mi ò gé. Mi bá wọn gé yìí. Kí wá làwọn nǹkan abàmì àwọn nǹkan tí mo tún lè rí wípé mo rí ni pé ìgbà èmi ò sì mọ dáṣẹ́ sí mi àti bá mi làjọ ń lu oko. So ẹnìkan wá ta igi kan fún wa igi ń tóbi gan ìrántí ó kọ igi ń sàtòbí torí mo kéré gan gbà náà láti kékeré mo ti mọ bá wọn lu oko. Bàbá tó wá tà fún wa ó ní ajá méjì igi ń ó ti wó atẹ́gùn òjò ti wó igi tẹ́lẹ̀tẹ́lẹ̀ so bí igi sábó yìí ni bí ó ṣe wá di wípé igi ń bí wọ́n ṣe gé torí rẹ̀ tí wọ́n gé bàbá ń pé ọ̀yá ẹ̀rìn kúrò nídìí kòtò wọn wọ́n lé gbogbo wa kúrò ẹ kúrò ńbẹ̀ wọn ẹ kúrò láàrin ẹ kúrò láàrin wọn ẹ kúrò láàrin wọn. Àwọn ajá wọn á wà nídìí igi mo rò pé rí nǹkan kan tí wọ́n ṣáà ń ṣe ń bẹ̀ wọ́n ṣáà ń pórí ibẹ̀ sẹ́rí wọ́n ń gégi báyìí ó kòdì ajá méjèèjì ajá ń dòní aláàárọ̀ yìí ajá ń kú kalẹ̀ ni méjèèjì kú pa méjèèjì ìdí rẹ̀ padà. Ara àwọn nǹkan ìyanu tí ó ṣẹlẹ̀ ní àwọn igi tí wọ́n ti pe àwọn èèyàn sí tí wọ́n láwọn ò lè gé jẹ́ aré tó jẹ́ pé ẹ̀yin ni Ọlọ́run lò láti. Wọn ò pè mí sírú rẹ̀ mi ì ṣerú sẹ́bà. Kí wá làwọn ìrírí yín tẹ́ tún fẹ́ sọ fún. Ìrírí tí mo ti rí náà mo ti sọ.
nígbà tẹ́ ń tẹ̀ láwọn bàbá yìí àwọn kan wo lẹ tún rí lẹ́yìn wọn. Àwọn tí mo rí lẹ́yìn wọn pọ̀ Ó yá. kó tó di wípé mo wá ṣiṣẹ́ igi yìí kì í ṣe torí màmá tó bí màmá mi eléwé ọmọ ni màmá. Màmá òun ní wọn ò fẹ́ kíṣẹ́ wọn parun. Orí Ìbàdàn wọn ti kọ́ ní kí n tiẹ̀ lọ kọ́ṣẹ́. Mi ò gbogbo iṣẹ́ báyìí kò wù èmi. Ìbàdàn mo ti kọ́, mo kọ́ gan ni o. Èwo? Ní iṣẹ́ eléwé ọmọ. Mo wá wò wípé nígbà tí ó wù mí ṣùgbọ́n mo rí àwọn àǹfààní kọ̀ọ̀kan tó jẹ́ pé ìgbà tó di pé mo débi iṣẹ́ pákó mo máa rí i lò níbẹ̀. Tèmi náà ó sì lè gbàgbé. Torí ìgbà míì ń bẹ tó jẹ́ wípé nǹkan wò pé bí wọ́n ní ṣe nǹkan báyìí wọ́n ní ṣe nǹkan báyìí gbà báyìí. Wọ́n sì ń ṣe fún yàn tí wọ́n sì ń gbowó wọ́n sì wà ń dúpẹ́. Bẹ́mi náà bá ṣe mo mọ̀ pé ọgbọ́rọ̀ rí bẹ́ẹ̀ tó jẹ́ pé fúnra mi màá sì ṣe yóò sì rí bẹ́ẹ̀. Bàbá tó bí màmá mi náà oníṣègùn ni. So àárín wọn ni mo ti ń yí kò jẹ́ kí nǹkan báwọn ó kọjọ mí lójú. Bàbá yín sọ àwọn ìrírí wọn náà fún yín rí. Wọ́n sọ díẹ̀díẹ̀. Kí wọ́n lọ ṣẹlẹ̀ nídìí iṣẹ́ igi sáwọn. Ìrírí tó ṣe mọ̀ ìgbà táwọn fi wà ní kékeré táwọn fi ń gégi igi ó pọ̀ ńgbà náà. Ẹ jẹ́ á gbọ́ rere wọn. Tó jẹ́ wípé igi ó forí korí ni. Kódà wọ́n sọ débi wípé ìgbà tí àwọn èèyàn fẹ́ kọ́ṣẹ́ ẹ̀rọ torí tí wọ́n bá mọ́ ọmọ lóko wọn èèmú padà wálé láàyè igi ó wò pa ni. So àwọn ara ìrírí tí wọ́n. Kí ni wọ́n lọ ṣẹlẹ̀ ńgbà náà? Bíi kí wọ́n dóko kí wọ́n wógi ọ̀tọ̀ ní igi tí wọ́n wò ọ̀tọ̀ lé tí ó wò pa yàn gbọ́ yẹ kó ọ̀takùn mọ́ra wọn káàkiri ni. So gbogbo èèyàn tí wọ́n bá ń dọ́gbọ́n sọ̀yún wọn èèmọ̀ pẹ́rù mọ́ ọ̀dọ́gbọ́n bá yàn ṣùgbọ́n àwa náà ń fọkà fún tí ò má wọn kú gbà náà àwa náà ò ní àníkú. Igi wo ni láwọn gé lágétì? Àwọn sọ pé àwọn gégi kankan lágétì. Igi wo ni á gé tí ó dàbí nǹkan tó jẹ́ bí àwọn rírí wọn? Àbáwọn ò ní rírí. Wọn ò sọ bá fún mi. Lẹ́yìn tá a jọ lọ tí mo ní ajá kú sídìí rẹ̀ náà ni. Àwọn àbúrò yín ọ̀sán tó àbẹ́gbọ̀n yín wọn ọ̀sán tójú àwọn náà rí nídìí. Àjọ máa lóko náà ni tójú wọn bá fi rí nǹkan kan àjọ rí náà ni. Àjọ máa lọ ni. Kí ni ìmọ̀ràn tẹ́ ẹ ní fún àwọn rẹ́girẹ́gi? Ìmọ̀ràn tí mo rí ní fún wọn náà ni pé wọ́n má jà á ṣe ọ̀lẹ. Igi tiẹ̀ tí ó ti súnmọ́ yìn ń gbó ṣùgbọ́n bó ṣe wulẹ̀ kó súnmọ́ yìn tó Ọlọ́run jẹ́ á rí tiwa náà ṣe ń bẹ̀. Ká sì máa sòótọ́ ká má jẹ́ onírọ́. Ìmọ̀ràn tí mo ní fún wọn ni. Tẹ́ ẹ bá wáyé ijọ́ mi ńkọ́? Irú iṣẹ́ wo lẹ wá ṣe? Wọ́n ní bí mo táyé wá iṣẹ́ igi ni mo ṣe n ò fi ṣàwàdà. Iṣẹ́ pákó náà ní ìdùn sí. Iṣẹ́ pákó? Mọ̀ ẹ́ pé bẹ́ẹ̀ náà mo ti ń jẹun. Ìtìgì wo lu ajá? Ọlọ́run kádàrá bí ó ṣe ní igi tó wó lúyàn ńkọ́ láwọn èèyàn tí ò ní iye gan àìmọye ẹni tí ò lóko tí ò ní ṣùgbọ́n tó péyàn bá ti kọ́ pé bí ó ṣe rìn tiẹ̀ ni. Ó dẹ̀ tẹ́ yín lọ́rùn bẹ́ẹ̀. Àwọn ò ní bá wọn nípìnú aburú ire ibẹ̀ ní ọmọ kan wá. Ẹ tún wá iṣẹ́ igi náà. Ó ti dà. Kí wá ní fóònù nàmbà yín? 081 69 0452. Wílẹ̀ kan sí. 081 69 0452. 0452. Nàmbà yín nù. Bẹ́ẹ̀ni.